ogójì mà ló pé ogójì mà ló pé ogójì mà ló pé ogójì mà ló pé Àkànjí ọ̀pàdé Ọ̀ṣọ́lá ogójì mà ló pé òun ló rán mi wá òun ló rán mi wá aya rẹ̀ olóríire òun ló rán mi wá bóun ẹ mọ́ kó jíire ló kó lé bóun àfìrìmọ̀jò kó jíire ní sàárẹ̀ bọ́ládì méjì Muhammadu Kasimu bá ti jíire àbùṣebùṣe jíire o bàbá Ọlámídé gbéra ilẹ̀ ojoojúmọ́ ti mọ́ ọdọọdún ní sápẹ́ máa ń wé ọdọọdún lérò àwa o ọdún òní dé ká má ṣe rọ́mọ òbí lórí àtẹ ìwọ ṣọdún owó ó ṣọdún ọlá ó ṣọdún yìí láwùjọ kùnà oníkòwò òní kòkò ọdọọdún là ń rí orógbó bàbá Ọlábánjí máa gbóhùn ẹnu mi ọdọọdún là ń ráwùsá bàbá Ọláwùn ọdọọdún là ń rọ́mọ òbí lórí àtẹ òfò oníṣẹ́yàwó òní ní ṣòfò òní jẹ́gun kẹ́yìn ẹran òní wàgbà kẹ́yìn aṣọ ìwọ òní fòṣìkì tọrọ ibi tẹ́gbẹ́ fi ń náwó òní bá wọn nájú òní ṣàwúre kẹ́yìn gbèsè ẹlẹ́ni méjì òní dá sọ̀rọ̀ tiẹ̀ ìwọ òní sílẹ̀lẹ̀ òní yàwó èrè ọmọ aráyé òní fẹ̀gbà fún ọ lóde jẹ Adéyọ̀sọ́lá aya rẹ̀ ló gbé wá ó ní alánùfẹ́ òní ní ìṣọjọ́ bí ọkọ mi bàbá àwọn ọmọ mi ìdùnnú ayé mi ó wá ní wọn máa pè ó ní méje mẹ́jọ ó ní olówó orí mi ní ìfẹ́ ayé mi ó ní wọlé jìká tí ó jẹ́ ká ṣó bọ́ lọ́hùn ó wá ní gbéra orílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀pẹ́ ní í ṣe lé o èèyàn tí ó rè bẹ̀ kó má ṣàfihàn ẹja ni wọ́n jẹ nílé àwọn bàbá yìí odò ni wọ́n wẹ̀ nílé àwọn bàbá rẹ̀ ọmọ àṣẹjáyẹjá ẹ̀pẹ́ ìyá ọmọ àfijọ́ sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀pẹ́ bẹ̀ wọ́n gbọ́dọ̀ wẹ̀dù ẹ̀pẹ́ wọn gbọ́dọ̀ wẹ̀dù ọmọ bíbí inú ẹ̀pẹ́ ní wẹ̀dù ní ó wẹ̀dù ní ó wẹ̀dù tí ó sì fi omi mọ ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun lẹ́gẹ̀dẹ́ ọmọ ajínigbé ogun ajínigbé ará ogun àrọ̀gùn èjìdájọ́jọ́ èdínìgbé ará àdàlẹ̀ ọmọ ọlọ́kọ̀ tuntun ṣàjàjà mọ̀bẹ̀ ní mọ̀yà ọbẹ̀ mọ̀yá di méjì òjò wọ́n gbogbo lé bàbá tó bí ọlọ́mọ gbogbo ọmọ ẹ̀pẹ́ tí mo mọ̀ ìṣọ̀lẹ̀ olówó ni gbogbo wọn ṣe iwájú ní ẹja ẹ̀yẹ ẹ̀pẹ́ òní méje lòdò nígboro ẹ̀pẹ́ ògùn eléré ní jàjà Àkànjí ògùn onírè àjàjà ògùn kọlà àjèjì ògùn alápàtà ní jẹ̀kùn ẹran nílé bàbá tó bí